Ẹ̀yin ará ilé èwo lẹ ṣe àwòrán tẹ̀ ń wò yìí òun ni Lizzy Ajoyin fídíò èyí tí a rí lórí social media wípé wọ́n sọ wípé ó lọ jalè ní inú ọjà. Bí a ṣe gbọ́ story yẹn, wọ́n ti sọ pé gold gan ni ó jí. Ṣùgbọ́n gbà tí a wá wo fídíò yẹn la wá rí wípé transfer ni ó ṣe sí ẹni tí ó ra ọjà lọ́wọ́ ẹ̀. Wọ́n wá ní ẹni yẹn pé aago ẹ̀ kú nígbà tó ń ṣe transfer yẹn, wípé so transfer yẹn ò wọlé. Transfer yẹn ò wọlé. Wọ́n ní bí ẹni yẹn ṣe attack ẹni yẹn next time nígbà tó wá sí ọjà wípé ó lè ní. Ẹ̀yin èèyàn lé, Nàìjíríà wicked o, Nàìjíríà dẹ̀ burú. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ mọ̀ ni pé Mashola Gist TV yìí, àwa ò kí ń dúró sẹ́yìn àbòsí. Bí ọ̀rọ̀ bá ṣe rí kodoro la máa sọ. Èló gan ni owó tí Lizzy Ajoyin tó transfer? Èló ló transfer? Ṣé 1 million ni? Ṣé 2 million ni? Ṣé 3 million ni? Bí a ṣe gbọ́, owó yẹn gùn tiẹ̀ tó bẹ́ẹ̀. Wọ́n ní àwọn ọjà kéékèèké tó fi máa ń ṣe àwọn aṣọ ẹ̀, wọ́n lòun ló lọ rà. Wọ́n wá gbé èèyàn kan dìde pé kó lọ sí àárín ọjà yẹn, kó lọ béèrè lọ́wọ́ àwọn ará ọjà yẹn pé ṣé lóòótọ́ ni Lizzy Ajoyin jalè. Mo wo fídíò yẹn fúnra mi o. Ìyá tó jẹ́ balógun ọjà yẹn sọ wípé kò jalè o, wípé àwọn ò fẹ́ wàhálà o, kàn jọ́ o, wàhálà àwọn kan má gbé wá sí inú ọjà wọn o. Lóòótọ́ mi ò ever gbé gist Lizzy Ajoyin àti anybody tó ń jàre. Ṣùgbọ́n ṣe rí pé kéèyàn máa parọ́ mọ́yàn nǹkan téèyàn ò bá ṣe kò dáa o, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀yin èèyàn mi. Èmi o, mi ò kí ń sọ nǹkan tí mi ì bá rí. Nígbà tí wọ́n ti lọ confirm wípé ṣé lóòótọ́ ni Lizzy Ajoyin jalè nínú ọjà yẹn, the same ọjà tí wọ́n ti fẹ́ gba aṣọ lọ́rùn ẹ̀, tí wọ́n dẹ̀ ń sọ pé kò jalè o, wípé set up ni pé ẹni tó ṣe transfer yẹn wípé kò rówó ẹ̀ ni nǹkan kan, wọ́n dẹ̀ ti send owó fún ẹni yẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ ká ba arábìnrin lórúkọ jẹ́ o. Torí ẹ̀yin náà mọ̀ pé owó ọjà yẹn kéré ju wípé kí Lizzy Ajoyin má ní lọ. Owó ọjà yẹn kéré ju wípé kí Lizzy Ajoyin má rè lọ. Kí ló dé tá fẹ́ máa bara wa lórúkọ jẹ́? A lè máa jà lórí social media, ìyẹn ò ní pé ká máa wá ìbànújẹ́ àbí ìbàjẹ́ ara wa náà. Ẹ má jẹ́ ká ṣèyí fún wa ara wa. Kò sí nǹkan tá fẹ́ gain nínú irú àwọn ìwà báyìí. Kò sí nǹkan tí ìwà yìí fẹ́ bí fún wa. Everybody ló ti gbé pé Lizzy Ajoyin jalè ni. Irọ́ ni o, Lizzy Ajoyin ò jalè o. Kò jalè o, kò gbé gold o, irọ́ ni o, set up ni o. Wọ́n transfer owó ọjà ni. Ẹni tó dẹ̀ ṣe transfer sí bóyá aago ẹ̀ kú ní period yẹn, owó yẹn ò wọlé. Nígbà tó wá rí Lizzy the other time tó wá rajà, bó ṣe nìyẹn pé kò fún un lówó ọjà òun. So kì í ṣe ọ̀rọ̀ pé o lè yìí. Ẹ má jẹ́ kí a ba orúkọ Alhaja Lizzy Ajoyin jẹ́. Mi ì mọ Lizzy rí o. Ṣùgbọ́n nǹkan tẹ̀mí bá rí lórí social media tí n bá rí pé kò jẹ́ nǹkan tó jẹ́ pé ó bójú mu, tí mo dẹ̀ rí pé kò sí òótọ́ nínú ẹ̀, màá jáde màá sọ̀rọ̀. Èyí ti pọ̀ jù. Lóòótọ́ gbogbo àwọn nǹkan tí Lizzy Ajoyin máa ń ṣe lórí social media yìí pé bóyá ó ń bú àwọn èèyàn, ṣó ti yé yín, a lè má nífẹ̀ẹ́ sí i. Ṣùgbọ́n kò wá dáa kẹ́ ẹ máa parọ́ olè mọ́, kò dáa. It's not good. Nǹkan tí ò bá dáa kò dáa. Kò dáa lórúkọ ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká stop irú nǹkan báyìí. Nǹkan tó bá máa fa wàhálà, ẹ má jẹ́ ká tọrùn bọ̀. Ní ìsìn báyìí tó bá bẹ̀rẹ̀ sí í ṣe investigation
tó lọ gbọ́lọ́pàá dìde tó ní pé wọ́n fẹ́ ba òun lórúkọ jẹ́. Felony ni, because ẹ̀sùn pé èèyàn ba ẹni lórúkọ jẹ́ ni èyí. Èlò ló fẹ́ ná lórí material tó fẹ́ lò tó wá máa lọ jalè. I don't know this woman o, mi mọ̀ rí o, níwájú Ọlọ́run àtèèyàn, mo kàn máa ń rí lórí social media ni. Mo dẹ̀ rí pé ẹni tó máa ń fẹ́ gbìjà rẹ̀ ni. Mo kàn rí pé ẹni tó jẹ́ pé ó máa ń fẹ́ jà, tí èèyàn bá ti sọ̀rọ̀ ń pa ẹ̀ báyìí, ó máa ń fẹ́ jà. Bọ́kẹ́ á máa parọ́ pé èèyàn kan jalè, ó lọ jí nǹkan, ẹ tún wá ló lọ jí gold. Níbo ló ti jí gold? Ibi tán lọ gan, wọn ò ta gold ń bẹ̀, material aṣọ náà ń tà ń bẹ̀. Wọ́n dẹ̀ tún confam, torí mo rí ìyá Ìbàdàn ní ibẹ̀ ní ọjà yẹn, ó ń confam pé màmá, ṣé lóòótọ́, ṣé ni Lizzy wá jí gold? Wọ́n láwọn ò ta gold ń bí o, wọ́n láṣọ làwọn ń tà ń bí. Wọ́n ní kò dẹ̀ kọjọ́ kó má gbé wàhálà kọ̀ọ̀kan wá bá wọn o, kò sẹ́ni tó ló jalè o, kò sẹ́ni tó ló jí nǹkan o. Màmá yẹn fẹnu ara ẹ̀ sọ báyìí. Ó tiẹ̀ yẹ kí n gba recording yẹn gan kí n play ẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká stop gbogbo orú nǹkan báyìí. This is too much. Ìjà tẹ̀dẹ̀ ń jà, ẹ stop ẹ̀. Kí lẹ tiẹ̀ máa ń jà fún gan-an? Kí lẹ ń rí nínú ìjà tẹ̀ ń jà? Ìjà ò dáa. Ibi tí ẹ fẹ́ jẹ́ kó dé ló máa dé. Ẹ̀yin náà wò ní ìṣe. Kí lèèyàn máa ń rí nínú ìjà? Kò sí nǹkan tó wà nínú ìjà. Wàhálà ló máa ń mú báyàn, kò dẹ̀ ní fìyàn lọ́kàn balẹ̀. Lórí pé ẹ̀ ń jà yìí náà ni gbogbo àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Ẹ stop ẹ̀. Enough is enough. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ stop ẹ̀. Ẹ stop ẹ̀. Àwọn ọmọ wọ́n sì kéré. Ẹ fẹ́ kí àwọn ọmọ kan máa rírun àwọn nǹkan báyìí lórí social media. Kò pọ́n wa lé rárá, ìyàwó ilé àti bàbá ilé. Abiyamọ tó bímọ, ọmọ ẹ kéré Lizzy náà. Your daughter is too little. Kó wá máa wo fídíò màmá ẹ̀ bí tó ti ń ṣépè, tó ti ń bú èébú, tó ti ń ṣe oríṣiríṣi nǹkan. Má ṣe báyẹn mọ́, kò pọ́n ẹ lé. Alájà ni ẹ̀ náà. You are a very beautiful woman. Why tó yẹ pé irú àwọn ìwà báyìí náà máa ká mọ́ ẹ lọ́wọ́? Ìwọ náà ti ewé agbẹ́jẹ́ kò tè mọ́wọ́. Enough is enough. Gbogbo àwọn ọmọ abẹ́ẹ̀bù lórí social media yẹn, kò sí nǹkan tó ń gé ní bẹ́ẹ̀. Bó ṣe ń polówó ọjà ẹ lórí social media, ó ti dà. Máa ra polówó ọjà ẹ, kó máa polówó aṣọ ẹ. Gbogbo ìpà ń búyàn yẹn, má búyàn kankan mọ́. Ẹni tó bá ń bú ẹ tó bá dáhùn, tó bá bú ẹ bẹ́ẹ̀ tó dáhùn, tó bá yá wọn á dákẹ́ nà. Tó bá yá wọn á dákẹ́, téèyàn bá bú ẹ, block wọn now. Instead tó fi máa respond, tó fi máa bú wọn padà, block wọn. Jọ̀ọ́ mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí gbé ìgbésí ayé tuntun láti èdè ìlọ. Má búyàn kankan mọ́. Stop èèyàn kó máa búyàn. Ìwọ náà wò, wọ́n ń pè ẹ́ ní babaláwo, wọ́n ń pè ẹ́ ní ìyá aláwo, wọ́n ń pè ẹ́ ní oríṣiríṣi. Kí ló dé? But Lizzy ò jalè o, ẹ̀yin èèyàn lé. Kò jalè. Kò jalè. Transfer ló ṣe. Ẹni yẹn dẹ̀ lóhun ò rí transfer yẹn. Ọ̀rọ̀ yẹn kàn dojúrú ni. Ṣùgbọ́n wọ́n ti yanjú ọ̀rọ̀ yẹn, ó ti gbowó. Ẹni yẹn ti gbowó ẹ̀. So ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tẹ́ ní fídíò yẹn lọ́wọ́, ẹ lọ delete ẹ̀. Ẹ lọ delete ẹ̀ o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Ẹ jọ̀ọ́, ẹ bá mi fún fídíò yìí ní thumbs up. God bless you all.